Guys, let's watch this video together. Yeah, ẹ̀yin èèyàn mi. Lórí ọ̀rọ̀ èmi pẹ̀lú Ọlámídé, Yẹmí Melova àti Ọlámídé tó ń jà rànràn nígboro ni mo fẹ́ mẹ́nubà díẹ̀ tí mo dẹ̀ fẹ́ sọ àwọn àlàyé kọ̀ọ̀kan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìgbà míì ó kàn máa ń dádé yà mí lẹ́nu wípé àwọn èèyàn bíi kan ṣáà máa wá kí nǹkan dàrú kí nǹkan bàjẹ́. Wọn ò ní gbọ́ ọ̀rọ̀ tó máa gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n á gbọ́ funfun, wọ́n á ní pupa ni wọ́n á tọ̀nà upside down, wọ́n á sọ́dọ̀ bẹ̀, wọ́n á sè, wọ́n á máa fọn káàkiri ìgboro. Ní gbogbo interview tí mo ti ṣe lórí orin tí Ọlámídé kọ tó fi dárúkọ mi, mi ì mọ bí tí mo ti bú Ọlámídé ń bẹ̀. Mi ì bú Ọlámídé, mi ì dẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ sọ pé ohun tó ṣe ò dáa, mi ò sọ̀rọ̀ nípa copyright kìíní kan iṣu rárá àtọ̀. Nígbà tí orin ẹ jáde, inú mi dùn, in fact mi ì mọ bínú mi ṣe dùn tó nígbà tí orin ẹ jáde. Kí ni bàbá ewu kí ló rò débi pé ó kàn lọ forúkọ mi kọrin? Yàgò lọ́nà, ṣé mo jọ Yẹmí Melova ni? Ẹ jẹ́ kí n sọ fún yín lórí orin ẹ. Èmi gangan ní orin ẹ tó èmi ló wúlò fún jù, èmi mo jẹ àǹfààní ẹ jù, mo fẹ́ jẹ́ ju Ọlámídé lọ. Ó tún fi táìtù orin ẹ fi ṣe Yẹmí Melova ló pe táìtù orin ẹ. Kò wá síbi event tí mo dé, mo fẹ́ lọ gba award ní o, very big event or any occasion. Orin ẹ náà máa fi hàn ṣàmì wọlé. Yàgò lọ́nà, ṣé mo jọ Yẹmí Melova ni? Inú mi kàn dùn ni. Ojoojúmọ́ ni mo máa ń ṣàdúrà fún Ọlámídé pé o ṣeun o. Ó dàbí ìgbà tí Ọlọ́run rán áńgẹ́lì síyàn. Mo fẹ́ lè sọ pé Ọlọ́run lo Ọlámídé bí áńgẹ́lì sí mi láti tún polongo orúkọ mi pẹ̀lú orin ẹni. Inú mi dẹ̀ dùn sí mo dẹ̀ ń ṣàdúrà fún lójoojúmọ́ ní gbogbo táìmù yẹn. Ṣẹ́mọ̀ àwọn èèyàn wa wọ́n láṣà oríṣiríṣi bá ẹ̀tọ́ bá rí mi ta Yẹmí o, wàá ti gbó lọ Ọlámídé o, wàá ti sanwó fún ẹ nǹkan kan bẹ́ẹ̀. Mi kàn dá wọn lóhùn. Ó dájọ́ kan mo wà pẹ̀lú Pasuma nílé ọ̀dọ̀ ẹ̀. Akànfin tí Pasuma bá dẹ̀ rí mi àṣà Yẹmí ló máa ń pè mí. Yẹmí o, kíní kan kí ló ṣẹlẹ̀? Wàá ti gbó lọ Ọlámídé o. Orin ẹ lọ́gán lọ fà wàá ti gbó lọ ọmọ náà. Pasuma mi gbówó lọ Ọlámídé kódà mi ti àti mi ti ní irọ́ níjọ́ wa. Akànfin ṣe bí àwàrẹ̀ ṣe mọ̀ Pasuma jẹ́ nǹkan tẹ́gbẹ́ ara ẹ yọ̀ mọ́ yàn ó dẹ̀ kóyàn mọ́ra ó dẹ̀ máa ń tábà ríra ẹ̀dọ̀ máa ń ṣàwàdà bóyá máa ń pè Sayẹ̀mó kí ló ṣẹlẹ̀ bóyá máa ń pè mí ó dẹ̀ fi ń ṣàwàdà pé kí ni nǹkan wàá ti gbówó Ọlámídé mọ́ nínú ìgbówó lọ́wọ́ ẹ̀mí ìdá àpàdé mi rírí gan. Ó wà ní àìrọ́ ni bóyá ní kò ń pe nọ́mbà ẹ̀ náà. Ó dẹ̀ dá ẹ̀ nọ́mbà Ọlámídé bó ṣe dá nọ́mbà Ọlámídé dẹ̀ gbé. Pasuma dẹ̀ bẹ̀ sí ń ṣe àwàdà ó ní Ọlámídé ó ti dáràn èèyàn kan wà níbi ó fọlọ́pàá wá ẹ kiri o ó ti dáràn kódà ọlọ́pàá tó wà bí pọ̀ o. Ẹ̀yin náà ẹ̀gbọ́n mi ta ni mo ṣe kí ni mo ṣe nǹkan kan ta ló ń fọ orúkọ ẹ̀ kọrin tó tẹ̀ béèrè tó ṣe kankan tó ṣẹ́tù. Ó kàn fi ń ṣeré ni Pasuma fi ń ṣeré nu bí àwàdà ni. Ó kàn ní Ọlámídé náà ọ̀nkú Yẹmí ló máa jẹ ó ṣe wá forúkọ ẹ̀ kan tó ẹ̀ pé òòtẹ́ ta sí olówó àlọ́dọ̀ mi bí ó dẹ̀ kọ́ ọlọ́pàá wá o. Mo kàn ń rẹ́rìn ni gbogbo akànjọ́jọ́ ń rẹ́rìn ni ẹgẹ́ tì ní. Ọlámídé náà ìjọba ń gbé fóònù fún ọjẹ́ bá wọn sọ̀rọ̀. Pasuma dẹ̀ gbé fóònù fún mi. Mo dẹ̀ ẹ̀lò náà ẹ̀gbọ́n mi ṣe wà pa nǹkan náà Ọlámídé wo orúkọ mi kan ò tẹ̀ béèrè mi ò ṣe kankan ní ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ wò mo dẹ̀ ti ń wáyé láti ẹ̀ ti gba nọ́mbà yín nǹkan kan mi ì rí nọ́mbà yín ni mo wá ní wá nọ́mbà mi ṣé nọ́mbà mi sọnù ni láàrin àwọn òṣèré àwọn bá ṣe ń ríra wa náà. Adẹ̀ kan fi ṣe àwàdà bẹ́ẹ̀ ó dà ẹ gba nọ́mbà mi lọ Paso ẹ gẹ́tì mi ẹ pè mí kájọ sọ̀rọ̀. Táàmì mo fẹ́ ṣe launching mo fẹ́ ṣe premier iṣẹ́ mi kan tẹ́ pé Pasuma gan ló play fún mi níbi launching mo dẹ̀ ní okay mo fẹ́ ṣe launching iṣẹ́ mi o mo fẹ́ ṣe premier iṣẹ́ mi pé mo dẹ̀ máa invite no problem sir I will be there. Bí Ọlámídé bóyá sọ fún mi náà I will be there sir. So mo dẹ̀ gba nọ́mbà yìí lóòótọ́ ó di ọjọ́ bíi 4 sí 5 gan tí mo gba nọ́mbà yìí ni mo kàn store ẹ̀mí ò pé. Gbẹ̀gbà tí mo rí pé IVN ti jáde pé kí n lè mo dẹ̀ bẹ̀ sí ń pé kí n lè sọ fún pé Ọlámídé you are one of my guests o níbi event mi o díẹ̀ tí mo fi ń pọ̀ Ọlámídé ni o kò ń ṣe pé mò ń pé kí n bá lè rówó gbà lọ kó wá fìjòkó yẹ mi sí ni káníkà pọ̀ yẹ ló ń yẹ ni kó wá fìjòkó yẹ mi sí mo ṣe ń pé o kì í ṣe pé mò ń tọrọ owó lọ́wọ́ àbí mò ń ṣe kíní kan. So lóòótọ́ kò gbé kọ́ mi ìdẹ̀ torí ẹ̀ bínú kí ni fẹ́ bínú fún
everybody ló máa ń busy àmọ́ yàrá tó ń pè mí gan ọjọ́ ọ̀sẹ̀ kan tẹ́ pé mi níra ìgbé kọ́ọ̀lù mi rẹ̀ mi sì níra ìrìtọ́ọ̀n ẹ̀ yóò ń ṣe big deal mi torí ẹ̀ bínú bẹ́ṣẹ́ mọ̀ ọmọ ológo tẹ́ pé owó èmi náà pé kájọjọ túríra kájọ jókòó kájọ ṣe fàájì nǹkan kan bẹ́ẹ̀ ṣebí àṣà ń ríra pẹ̀lú Pasuma ń ríra pẹ̀lú gbogbo wa náà tájọ ń yọ̀ mọ́ra wa ẹ get so òun làwọn èèyàn sọ náà wá turn upside down pé mo sọ pé ó lórí mi kò sanwó kò ṣe gbá kò ṣàwó ẹ jọ tọlọ ẹ má dájà láàrin wa mo bẹ̀ yín ẹ má dájà láàrin wa èmi gẹ́gẹ́ bí ẹnìkan Yẹmí Màlọ́ba ẹ̀wò jẹ́jẹ́ mi ni mo ń lọ ní industry mi ń touch yàn mí ìdẹ fẹ́kẹ́ntì ń stain orúkọ mi ẹ má bà mí lórúkọ jẹ́ torí Ọlọ́run ẹ má bà mí lórúkọ jẹ́ Pasuma fi ń ṣe àwàdà ni ó fi ń crack jókì ni ṣé mo kọ́ ọlọ́pàá délé Pasuma ní tó sọ pé ọlọ́pàá wa mi ń wá ẹ Ọlámídé yẹ mọ̀ ó fi ń crack jókì ni ìgbà tó wá play mi fún mi gan níbi event mi orin ẹ̀gan òun ló fi ń kí mi nígbà tí mo bọ́ sábò tí mò ń jó yàgò lọ́nà ṣé mo jẹ Yẹmí Màlọ́ba inú mi náà dẹ̀ ń dùn dóò Ọlámídé wá síbi event right mi ìdẹ̀ rí bá sọ̀rọ̀ láti gba mi ìdẹ̀ mo dẹ̀ ra fílẹ̀ pé ọjọ́ kan aṣáàríra are you getting me ó búrọ́kì ni ó ṣìgbá ni ó ṣàwòrán ló ṣe ń gba kiri inú abẹ́ bíjì ló ń sùn tí n bá kàn gbọ́ gbogbo àwọn oníṣòwò yóò máa ń pọ́nì sí mi abẹ́ bíjì lèmi sùn mi kò nílé kò ní kankan kò ṣe gbá kò ṣàwò ẹ jẹ́ kí n sọ fún mi mo dúpẹ́ dọ̀ lọ́hùn ọdún tó lọ́hùn ṣe fún mi lónìí mo wà kọ̀ǹtẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀ mi ń kọjá èmi mi ìdẹ́ mi tí ò bá ń ṣe tèmi mi ń fa gidi fà mọ́ra wọn pọ́jọ́ kan ìgbọ̀lọ́ Ọlámídé a máa pàdé máa náà ẹ̀gbọ́n mi kìíní kan àjọ máa yọ̀ mọ́ra náà ni à ń ṣọ̀tá àdẹ̀lẹ́jọ́ta láéláé àlejòta ó broke ni ó ṣe gbàṣà ṣe rí ọ̀rọ̀ broke kò ṣe broke ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣe rí bí èèyàn bá gbọ́ bùkátà 20 million tó bá ní 10 million sákàǹtì ó máa sọ pé òun broke ni torí pé 10 million yẹn kò tó bùkátà tó ń gbọ́ ó lè lóun broke so tẹ́ artist kan máa pé òun broke kò sẹ́ni tí ò lè broke ó broke ni kò tọrọ jẹ kiri ni ó ṣe gbá ń ṣàwo ó ga o ọ̀rẹ́ kan yà mí lẹ́nu nígbà tí mò ń gbọ́ Ọlọ́run á dáríjì yín o Ọlọ́run dáríjì ẹ má dájà láàrin pẹ̀lú Ọlámídé o àti Pasuma my brother God bless you onínúure ọmọ èèyàn tó kó ọmọ ara ọmọ ológo God bless you my brother Ọlámídé please and please má jẹ́ kán dájà láàrin wa mo fọlọ́run bẹ àbúrò mi iwájú ni àjọjọ máa lọ lágbára Ọlọ́run ànídèrò ẹ̀yìn láṣẹ ògo àníbàjẹ́ ẹni tó máa bògo wa jẹ́ ànírìnà pàdé lágbára Ọlọ́run ẹgẹ́ tèmi tó kékeré lájọ máa lọ kò sí tó ṣe wá o kò sí tó ṣe wá àjà o mi ò dẹ̀ béèrè ẹni copyright kí n lọ́wọ́ Ọlámídé o mi ìbéèrè o so ayé ẹ má tọ̀nà sí nǹkan mi ìbéèrè o ó lórúkọ mi inú mi rẹ̀ dùn sí inú mi dùn sí pé ohun tí mo kàn wó pé kò gbé kọ́ mi kájọ ríra kájọ yọ̀mọ́ra kò ń ṣe pé mò ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ are you getting me so gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò tábà jọ ríra àjọ máa yọ̀mọ́ra wa kíra wa ṣìgbàṣà ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ nǹkan blabla bó ṣe wà nìyẹn ẹ get me we are all family and we will remain family till Jesus come ẹ get me Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run ẹ jọ ń tẹ́ ẹ bá gbọ́ ẹ má sọ pé ẹ gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹyọ kan ẹ má sọ pé mẹ́wàá lẹ gbọ́ ẹ yé dájà láàrin wa Ọlámídé òun ṣọ̀tá mi and he will never be my enemy ara àwọn áńgẹ́lì tó Ọlọ́run rán sí mi láti túbọ̀ wá polongo orúkọ mi ni Ọlámídé my brother God bless you God bless Ọlọ́run á dẹ̀ bá mi dúró tó gbogbo àwọn ẹ̀yin fans mi o ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o Pasuma God bless you my brother Ọlọ́run wà pẹ̀lú wa o ẹ lọ subscribe sí YouTube channel mi o Yẹmí Màlọ́ba TV kí ọlọ́ba wa àwọn iṣẹ́ mi lọ́lọ́kanjọ̀kan Yẹmí Màlọ́ba 1 and 2 ti wà ń bẹ̀ Ọba Solomon àṣẹgbèsì báyìí ni so ẹ ṣé gan ẹ lọ bá mi wò ẹ bá mi subscribe ẹ dẹ̀ bá mi máa share God bless you ẹ ṣé gan God bless you Ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣé gan.